kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ máa calm down náà má yìí máa calm down kí ni ok ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo lórí mi náà ṣé ariwo yín ló máa jẹ́ kí n rówó san on top how much ok owó yàrá mi nìkan lẹ fẹ́ fi tún lé ṣe àbí. What are you saying na kí lẹ ń sọ ok owó oṣù mélòó ni mo jẹ ṣé owó ọdún kan ni àbí owó ọdún mẹ́fà ìyẹn àti tani kò sí kankan tẹ́ lè ṣe fún mi there is nothing you can do to me ẹ fẹ́ ẹ máa lé mi kúrò nílé ẹ máa lé mi kúrò nílé you dey play ok tẹ́ bá lé mi tí mo bá ní mi ò lọ nǹkan ẹ máa fọlọ́pàá gbé mi police officer ẹ máa fi.